Ọmọ mi kan ti dúró de orúkọ báyìí láti jọ ẹ̀. Ọkọ mi, ò ṣe ọkọ mi. Kásẹ̀ lọ mú bígò mẹ́ta. Ó já wàá ṣeré ọkọ mi. Mo ti dúró de orúkọ báyìí láti jọ ẹ̀. Ojú ọkọ lọ scarce ní sẹ́ẹ̀. Ọlọ́run èmi gan-an. Wéèrè ni. Rafa kì í ṣe ẹ. Kí ló ṣẹlẹ̀? Èsì wọ̀ wá wo. The what? Ó ṣe é lọ́dọ̀ ìbùkún lélẹ́yìn. Rafa má dẹ̀ ṣe wáyé tó ní kí ni. Lórí kò tèmi. Mama. Kò tèmi ló gbá bẹ́ẹ̀. Mo ra fún wọn. Ó ṣe é lọ́dọ̀ ìbùkún lélẹ́yìn. Ìwọ ní ìjà sí Rafa lọ tèmi. Ìbùkún ni ẹni ó ṣe. Bámi, ikú. Tí irú ọmọ wo wá rí torí Ọlọ́run? Mo jẹ jìyà lórí àwọn ọmọ yìí o. Èmi ọba àlù kan, ayé máa bàjẹ́ ni. Wọ́n padà sí. Wá kí ló ṣẹlẹ̀? Má máa fọ́ hand mi, kí ló ṣẹlẹ̀? Wọ́n ṣe dúró. Wọ́n máa ṣì mú ẹ̀ máa tún ẹ lórí ìtàfọ́ ogun olórí kúkú ní àbí. Wọ́n kọ̀ mí súná. Jẹ́ kí n bọ́ta yé ìyàwó bọ́ ìjẹ́ náà. Èmi. Wo máa ṣe kíní ẹ̀ fún ẹ, máa mú ẹ lórí ìtàfọ́ ogun. Ikú tí ṣí. Wọ́n nínú wákàkọ́. Bámi o. Bámi ṣe é jókòó. Bámi. Ikú. Ṣe é jókòó, wẹ́ẹ́ ní jókòó. The what? Jesus is Lord.